Ení bí ení lọmọdé ń káwọ́, ìjì bí èjì làgbà ń tayò, ẹ̀ta bí ẹ̀ta ẹ jẹ́ ká tara wa lọ́rẹ, ẹ̀rín bí ẹ̀rín, ẹ̀rín lọmọdé rín, àrùn bí àrùn, ọba má ṣe mí lárugún, ẹ̀fà bí ẹ̀fà ẹ jẹ́ ká fara wa mọ́ra, èje bí èje olúgbọ́n ṣorò ó kíje, ẹ̀jọ bí ẹ̀jọ ẹní bí ni là á jẹ, ẹ̀sán bí ẹ̀sán ọba jẹ́ ká lé ó san wá, ẹ̀wà bí ẹ̀wà ọba fìrè wá mi rí. Hi everyone, you're welcome to the class today. Today we'll be talking about Yoruba numerals. Yoruba numerals. Òǹkà Yorùbá. Ẹ̀yin tèmi nílé, báwo ni? Ṣàlàáfíà lẹ wà? Lónìí a fẹ́ kọ́kọ́ nípa òǹkà Yorùbá. Òǹkà Yorùbá ni ọ̀nà tí à ń gbà ka àwọn nọ́mbà nínú èdè Yorùbá. A fẹ́ ka òǹkà Yorùbá láti 1 títí dé 50. Today we're going to learn about Yoruba numbers from 1 to 50. Okay? When we get to 15 and above, we'll be deducting. That means we'll be using din. Din means subtraction or minus. Okay, from 20 and above, we'll be using addition. Addition means lé. We'll be adding 1, 2, 3, 4, and so on and so forth. Okay, let's start now from 1 to 50. 1, ọ̀kan. 2, èjì. 3, ẹ̀ta. 4, ẹ̀rin. 5, àrún. 6, ẹ̀fà. 7, èje. 8, ẹ̀jọ. 9, ẹ̀sán. 10, ẹ̀wá. 11, ọ̀kànlá. 12, èjìlá. 13, ẹ̀tàlá. 14, ẹ̀rìnlá. 15, àrúndínlógún. 16, ẹ̀rìndínlógún. 17, ẹ̀tàdínlógún. 18, èjìdínlógún. 19, ọ̀kàndínlógún. 20, ogún or okòó. A tún lè pe 20 ní okòó yàtọ̀ sí ogún. Okay, now we start from 21 and it will be lé. 21, ọ̀kànlélógún. 22, èjìlélógún. 23, ẹ̀tàlélógún. 24, ẹ̀rìnlélógún. 25, àrúndínlọ́gbọ̀n. 26, ẹ̀rìndínlọ́gbọ̀n. 27, ẹ̀tàdínlọ́gbọ̀n. 28, èjìdínlọ́gbọ̀n. 29, ọ̀kàndínlọ́gbọ̀n. 30, ọgbọ̀n. 31, ọ̀kànlélọ́gbọ̀n. 32, èjìlélọ́gbọ̀n. 33, ẹ̀tàlélọ́gbọ̀n. 34, ẹ̀rìnlélọ́gbọ̀n. 35, àrúndínlógójì. 36, ẹ̀rìndínlógójì. 37, ẹ̀tàdínlógójì. 38, èjìdínlógójì. 39, ọ̀kàndínlógójì. 40, ogójì. 41, ọ̀kàndínlógójì. 42, èjìlélógójì. 43, ẹ̀tàlélógójì. 44, ẹ̀rìnlélógójì. 45, àrúndínláàádọ́ta. 46, ẹ̀rìndínláàádọ́ta. 47, ẹ̀tàdínláàádọ́ta. 48, èjìdínláàádọ́ta. 49, ọ̀kàndínláàádọ́ta. 50, àádọ́ta. Thanks for watching. Ẹ ṣé fífẹ́ wò wá. Láyọ̀ la pàdé. Let's meet in next class. Bye. Ó dàbọ̀.